A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ tó ń bẹ nínú ìròyìn fún tiwa tòní, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún. Láìpẹ́ yìí à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Lórí ìṣẹ̀lẹ̀ èyí tó gbomijé o lójú àwọn òṣèré sinimá àgbéléwò ti èdè Yorùbá, èyí tó tún gba omijé lójú ọmọdé àgbà tọkùnrin tóbìnrin olùgbé ìlú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn látàrí ikú èyí tó pa gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá ọkùnrin ni Táíwò Hassan tí gbogbo yẹn mọ̀ sí Ògògó ní ọjọ́ 23 nínú oṣù kẹjọ ọdún 2026 yìí. Àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti ní ìpínlẹ̀ gbogbo ni wọ́n ti bá àwọn mọ̀lẹ́bí Táíwò Hassan kẹ́dùn lórí ẹni wọn èyí tó lọ. Níbẹ̀ ńlá ti rí ààrẹ orílẹ̀-èdè yìí, ààrẹ Bọ́lá Tinubu, èyí tó darapọ̀ mọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn àti gbogbo àwọn òṣèré sinimá àgbéléwò lọ́kùnrin lóbìnrin láti bá wọn kẹ́dùn lórí Táíwò Hassan Ògògó èyí tó dolóògbé ní ọjọ́ àìkú tí ṣe ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2026. Ààrẹ Bọ́lá Tinubu látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn àgbà pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, èyí tó jẹ́ iṣẹ́ ọ̀hún lórúkọ ààrẹ, sọ wípé lótìtọ́ lódodo lòun mọ̀ pé ikú ọ̀hún kò rí lásìkò yìí dáadáa o, wípé ikú dóró ó mú ẹni rè lọ, pàápàá jù Táíwò Hassan èyí tó jẹ́ ògbóná gbòǹgbò tó ń ṣeré sinimá àgbéléwò ti Yorùbá. Ó wá gbà á ládùúrà wípé ọdún yóò jìnnà síra wọn. Ààrẹ Bọ́lá Tinubu wá ṣèlérí àtìlẹ́yìn fún gbogbo àwọn òṣèré ọ̀hún. Bákan náà ló rọ̀ wọ́n kí kálukú wọn kí wọ́n máa ṣe àyẹ̀wò ètò ìlera ara wọn, nítorí ìlera tó péye báyìí òun náà ló mú yàn ló gbà pẹ́ o pẹ̀lú ìrọ̀rùn. Ẹ̀wẹ̀, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar àti Peter Obi tó ń ti àwọn gómìnà, pàápàá jù gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, àwọn náà bá àwọn mọ̀lẹ́bí Táíwò Hassan kẹ́dùn. Wọ́n sì bá àwọn òṣèré sinimá àgbéléwò ní orílẹ̀‐èdè wa Nàìjíríà kẹ́dùn. Wọ́n tún bá àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn nílùú Ìlaró kẹ́dùn lórí ìpapòdà Táíwò Hassan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó, èyí tó dágbére fún ayé lẹ́yìn àìsàn ráńpẹ́ jẹjẹrẹ kan èyí tí ó ti ń gba ìtọ́jú nílé ìwòsàn kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà síwájú kí ọlọ́jọ́ kó tó dé. Níbi ètò ìsìnkú rẹ̀ èyí tó wáyé o ní ọjọ́ Ajé tí ṣe ọjọ́ 24 oṣù kẹjọ ọdún tá a wà yìí, níbi tí àwọn lẹ́nu lọ́rọ̀ àwọn òṣèré sinimá àgbéléwò lọ́kùnrin lóbìnrin ti èdè Yorùbá àti òyìnbó tó fi mọ́ àwọn olólùfẹ́ Táíwò Hassan tí gbogbo wọn péjú síbẹ̀ níbi tí ètò ìsìnkú rẹ̀ ti wáyé nílùú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ajé ní ọjọ́ 24 oṣù kẹjọ. Ẹ̀wẹ̀, ẹ̀kúnrẹ́rẹ́ bí ètò ìsìnkú Táíwò Hassan tí a mọ̀ sí Ògògó bó ṣe lọ nílùú Ìlaró ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí, ìnlẹ̀ máa rí àwọn fọ́nrán bí àwọn ènìyàn bí wọ́n ṣe dìde tí wọ́n péjú síbẹ̀ níbi ètò ìsìnkú. Àkọ́kọ́ fọ́nrán èyí tẹ́ kọ́kọ́ wò ní ọ̀gbẹ́ni Délé Òdúlé àti Owólabí Àjàsá, Ọláìyá Igwe àti àwọn tí wọ́n jẹ́ òṣèré sinimá àgbéléwò ti Yorùbá bí wọ́n ṣe balẹ̀ gùdẹ̀ sílùú Ìlaró níbi tí wọ́n ti kírun sí Ògògó lára. Ẹ jẹ́ ká wo fọ́nrán ọ̀hún. Okay. Sorry.
gba ìwọlé náà wá sí òun ẹ káàbọ̀ padà. Fọ́nrán èyí tí a tún ṣe àfihàn rẹ̀ iná níbi tí gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá arábìnrin àgbà ọ̀jẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn òṣèré ọ̀hún lóbìnrin eyín arábìnrin Fausiat Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Madam Sajẹ, bákan náà arábìnrin Yétúndé Wùnmí àti Màmá Àwẹ̀ró tó fi mọ́ arábìnrin Tóyìn Abrahams àti àwọn yòókù tòun ti arábìnrin Fathia Balógun tó fi mọ́ àwọn akẹgbẹ́ wọn níbi tí àwọn náà wà níbi gbọ̀ngàn èyí tí wọ́n ti kírun sí Ògògó lára. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán ọ̀hún. Samson. Mo lérò wípé ẹ ti rí fọ́nrán náà. Lẹ́yìn èyí ńbẹ̀ ni láti rí ọ̀rẹ́ tímọ́tímọ́ sí olóògbé náà eyín Alhaji Ọláyínká Quadri. Òun náà ó wà níbi ìsìnkú ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ Ògògó níbi tó ti ń sun ẹkún tí àwọn èèyàn ti ń rẹ̀ lẹ́kùn látàrí ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ Táíwò Hasan Ògògó èyí tó dolóògbé. Ẹ jẹ́ ká wo fọ́nrán ọ̀hún níbi tí Yínká Quadri tóun náà ti darapọ̀ mọ́ àwọn ènìyàn láti fi ẹ̀yẹ ìkẹyìn fún Táíwò Hasan Ògògó nílùú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn. Mo lérò wípé ẹ ti rí fọ́nrán ọ̀hún èyí tá a tún ṣe àfihàn kẹ́ ẹ lè mọ ìbáṣepọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ èyí tó ń bẹ sí olóògbé Ògògó àti ọ̀gbẹ́ni Yínká Quadri. Ẹ jẹ́ ká gbọ́ àwọn ọ̀rọ̀ kan níbi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò kan fún olóògbé Alhaji Táíwò Hasan Ògògó níbi tó ti sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ rẹ̀ tímọ́tímọ́ èyí tó ń bẹ láàrin olóògbé ọ̀hún àti Alhaji Yínká Quadri. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Ògògó sọ nígbàyé rẹ̀ nípa Yínká Quadri. Gbogbo ọ̀rẹ́ tí mo ti ń bá rìn láyé ẹ tí mo nífẹ̀ẹ́ jù láyé bí Yínká mi ti rí Yínká Quadri Olódùmarè. Bọ̀ nígbà mí ẹni tó mú èèyàn mọ èèyàn kan ẹ̀ tó jọ wá close ju ẹni tẹ́jọ mọ́ra yín lọ ta ló máa wá jẹ olórí. Àlẹ́ àgbọ́dọ̀ ní olórí ká ní akọ̀wé níwájú Ọlọ́run bá àti èèyàn first minute second meeting yẹn Yínká wasn't there. Yínká Quadri sí ń bẹ̀. Èmi raise point. Ẹ jẹ́ ká mú Yínká kó ṣe leader wa. Ó máa nídìí ọ̀dọ̀ Fáníṣù.
omi la tẹ̀ka tó tẹ̀yàn rìn bẹ́ẹ̀ ni mi ò mú Razak Àjàó tẹ̀yọ kọ́kọ́ sọ. ẹ káàbọ̀ padà mo lérò wípé ẹ ti gbọ́ èyí tó fà á tí Yínká Quadri tó fi ń sun ẹkún láàrin Yínká Quadri àti Ògògó. Ìbáṣepọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ló ń bẹ láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí ìròyìn àti àkójọpọ̀ ìwádìí èyí tí a ṣe ní iléeṣẹ́ ìròyìn Fẹ́lifẹ́li online tv fi hàn wípé Ọlá Yínká Quadri, Délé Òdúlé àti olóògbé Táíwò Hasan Ògògó ọdún kan náà ni wọ́n bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Oṣù nìkan ló yàtọ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó sì jẹ́ wípé ìbáṣepọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ló ń bẹ láàrin àwọn méjèèjì àti olóògbé Táíwò Hasan tó fi jẹ́ ẹnì kẹta wọn nígbà tí wọ́n ń bẹ láyé o. Nígbà tí olóògbé ọ̀hún ń bẹ láyé, níbi tí a ti rí àtòun àti Yínká Quadri, Délé Òdúlé tí gbogbo wọn ti jọ ń ṣe ẹ̀fẹ̀ tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ tó ń ti ìdùnnú ẹ̀rín òun ayọ̀ síwájú kó tó di wípé ọlọ́jọ́ dé ó mú Táíwò Hasan lọ tó fi Yínká Quadri àti Délé Òdúlé sílẹ̀ sáyé o, tí àwọn èèyàn sì gbà ládùúrà wípé ọdún yóò jìnnà síra wọn. Gẹ́gẹ́ bí ìròyìn Fẹ́lifẹ́li ṣe ń tẹ̀síwájú lórí ìwádìí àti àwọn fọ́nrán èyí tí a rí kójọ lórí bí ètò ìsìnkú Alhaji Táíwò Hasan Ògògó bó ṣe lọ nílùú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn, níbi tí ìrònú ti dorí àgbà kodò tí omijé ń jábọ́ lójú àwọn ọ̀rẹ́, ẹbí, ará, olólùfẹ́ àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn tó fi mọ́ àwọn olólùfẹ́ àwọn òṣèré sinimá àgbéléwò jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti lẹ́yìn odi orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ ká wo díẹ̀ níbi tí àwọn àáfàá tí wọ́n ti kírun sí Ògògó lára àti àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ lẹ́yìn tí wọ́n kírun sí lára nílùú Ìlaró. Ẹ jẹ́ ká ṣe àfihàn fọ́nrán díẹ̀ nípa rẹ̀ kẹ́tù wò síwájú sí i. Ìmáàmù àgbà fún ìjọ Ansarudeen ní gbogbo ilẹ̀ wa wọ́n máa bọ̀ pẹ̀lú àkọlé àbànábì láti Ìbàdàn láti ṣe àdúrà. Lẹ́yìn rẹ̀ a máa gbọ́ ọ̀rọ̀ láti ààfin. Lẹ́yìn tàbá gbọ́rọ̀ láti ààfin tán bàbá wa tó wá aṣojú gómìnà wa. Ẹ káàbọ̀ padà, mo lérò wípé ẹ ti rí fọ́nrán ọ̀hún. Lẹ́yìn èyí níbẹ̀ náà láti rí àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò àgbà ọ̀jẹ̀ olóyè Jídé Kòsọ́kọ̀, bákan náà Rẹ́mi Ṣítàbé, Fẹ́mi Adébáyọ̀ àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ọ̀gbẹ́ni Latin tó fi mọ́ àwọn ènìyàn jàǹkànjàǹkàn, àwọn ìgbàjúmọ̀ nínú òṣèré sinimá àgbéléwò ti Yorùbá. Ẹ jẹ́ ká tún wo bí àwọn ènìyàn ọ̀hún náà ṣe péjú síbi ìsìnkú olóògbé Táíwò Hasan Ògògó.
a lérò wípé ẹ ti rí fọ́nrán ọ̀hún ní gẹ́rẹ́ ní ọjọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọjọ́ 23 nínú oṣù kẹjọ ọdún yìí, níbi tí olórin àgbáànì Wàsíù Àyìndé Marshal K1 The Ultimate níbi tó ti ń kọrin lọ́wọ́ tí ìròyìn ikú Ògògó tó ti tẹ̀ lọ́wọ́ o lórí àpèrè ibi tó ti ń kọrin, òun náà da omi lójú. Kódà olórin Alhaji Suleiman Alao Malaika, òun náà ó sunkún lórí àpèrè níbi tóun náà ti ń kọrin nígbà tí wọ́n fi ìròyìn ikú Taiwo Hassan Ògògó tí wọ́n fi tó létí. Ẹ jẹ́ ká wo ibi tí Wàsíù Àyìndé nígbà tí wọ́n sọ fún un wípé Ògògó ti dágbére fáyé. Ẹ jẹ́ ká wo bí Wàsíù Àyìndé ṣe ń sunkún bí ọmọ ìkókó níbi tó ti ń kọrin lórí àpèrè. Ògògó òṣùṣù tó òṣùwọ̀n ṣe bí kúkú lókun kúlọ́dọ̀ ọmọ tó kú tó ń jẹun lọ́mọ ata ìṣòro òkú tó rú wọ́jà tí ó tà níjọ́sí òun lọ́mọ rẹ̀ dáṣọ fún tọ́pẹ̀lẹ̀ eégún súnrẹ́ bó bá ti dọ́rùn èjì rẹ̀ ọmọ mi kí Ògògó. Ó lọ àwọn orí ẹ̀ mọ́ ó lọ àwọn orí ẹ̀ mọ́. Ẹ káàbọ̀ padà. A lérò wípé ẹ ti rí àwọn fọ́nrán ọ̀hún èyí tí a ṣe àkójọpọ̀ nípa bí ikú Taiwo Hassan Ògògó bó ṣe lọ sí àti bí àwọn ènìyàn ṣe dìde láti fi ẹ̀yẹ ìkẹyìn fún un níbi tí wọ́n ti fi eérú fi eérú, èèpẹ̀ fèèpẹ̀ ní ìlànà ti mùsùlùmí nílùú Ìlaró tí í ṣe ìlú abínibí gbajúgbajà olóògbé ọ̀hún èyí tó dágbére fún ayé o lẹ́ni ọdún 76 66 years, léyìí tó sì fi ọmọ àti àwọn mọ̀lẹ́bí ará sílẹ̀ sáyé lọ. A gbà á ládùúrà wípé kí Ọlọ́run kó bá wa dẹlẹ̀ rere fún Taiwo Hassan Ògògó, iwájú tó dojúkọ kí Ọlọ́run ṣe ní dáadáa, àwọn èyí tó fi sílẹ̀ kó má bàjẹ́, kí Ọlọ́run má sì ṣe kú ọ̀hún ní tẹ̀léńtẹ̀lé lágbolé amúlòdùn. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́tù ní àǹfààní láti gbọ́tùn ìmí nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojúwòrán yín. A ó dàgbà, a ò ní kánjú kú o. Ẹ ṣeun o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.